ọjọ́ kan ló mọ̀ padà wá di àìmọye ọdún yìí. Ní gbogbo òwúrọ̀ tí Iyùnadé bá ń rebiṣẹ́, ìní mọ́ kọjá ní ẹ̀bá ilé àtijọ́ yìí. Màmá àgbà kan ní ń gbé bẹ̀. Àmọ́ ohun tí Iyùnadé ṣàkíyèsí ni wípé gbogbo òwúrọ̀ ìní màmá yóò jókòó, yóò fọwọ́ lẹ́rán, ìní ọba tẹjú rò mọ́ ojú fèrèsé báyìí. Ló bá dọjọ́ kan, ìyá ṣẹ́wọ́ sí Iyùnadé, ló bá bi í wípé ǹjẹ́ ìwọ kò tiẹ̀ rórí wípé kí ni mò ń wò gan-an? Ó pé rárá o, bóyá ẹ̀ ń retí èèyàn ni. Ìyá ní bẹ́ẹ̀ ni, tá a wá ni, ń ló fi dá lóhùn. Màmá bá pé ara mi nígbà mo wà léwe ni. Ọ̀rọ̀ yìí rú Iyùnadé lójú. Màmá bá tẹ̀síwájú wípé nígbà mo wà léwe, màá mọ̀ dúró de àsìkò tọ́tọ́, àǹfààní tọ́tọ́, èèyàn tọ́tọ́ láti ṣe ohun tó yẹ kí n ṣe. Màá wá máa sọ fúnra mi wípé lọ́jọ́ kan. Àmọ́ ọjọ́ kan ọ̀hún lọ́mọ̀ wá di àìmọye ọdún mọ́ mi lọ́wọ́ báyìí. Ó ní wàyí o, mo wá ń rò wípé bó o láyé mi ò bá ti rí ká ní pé mo ti gbégbèsẹ̀ nígbà náà. Ó kọjú sí Iyùnadé wípé kí ni ohun tí ìwọ náà ń dájọ́ sí? Lónìí tó ṣẹ̀ṣẹ̀ tún bẹ̀rẹ̀, ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín Fàrẹ́lá Yorùbá ìní ń sọ fún wa wípé bóyá ìbéèrè tó jinlẹ̀ jù kì í ṣe kí ló ń dúró dè, bí kì í ṣe kí ló ń tó mọ̀ ó yẹ kó o ṣe gan-an tó ń dájọ́ sí. Ajé o, ó dàbọ̀.